wọ́n ní níre níre báyìí òun là ń sọ̀rọ̀ àtàrẹ àti pẹ̀lú ṣẹ̀kẹ̀rẹ̀ tẹ́ rí yẹn kì í bá wọn lòde ìbànújẹ́ káàsì tó fìyàn joyè láàrin ìlú òun láti jẹ́ ní rere èyí ló gbé wa dé àgbàlá bàbá wa Olúbàdàn tuntun ti ilẹ̀ Ìbàdàn ọba wa ọmọwé ni wọ́n o Ọba Moshood Ọlálékan Ìṣọlá Balógun lọ́wọ́ wọn nípa ilẹ̀ Ìbàdàn kí ni nǹkan tó tiẹ̀ jẹ wọ́n lógún nípa ilẹ̀ Ìbàdàn kí ni a lè pè ní ohun tí wọ́n ní lọ́kàn láti ṣe fún ilẹ̀ Ìbàdàn ǹjẹ́ ọ̀rọ̀ yanjú kankan wà àti báwo ni wọ́n tiẹ̀ ṣe dé ipò yìí báwo ni ìdùnnú wọn ṣe rí a fẹ́ mọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ ọdún ni mi kì í ṣàìmọ̀ fọlọ́kọ orúkọ tèmi kò yí padà Adéọlá mi Ọlátúnjí yín náà ni Adé Wesco ẹ máa bá wa ká lọ. Gbàgbé pé olóyè lòun akọrùn hapù bó ṣe hapù náà ìyẹn ni pé confirmation ni pẹ̀ntọ́lọ̀ ń bá ṣe fún ló máa kọ́ ṣe pé mímọ̀ ṣe. Ẹni tí Ọlọ́run bá fẹ́ tó sì ní ìforítì ló máa fà jáde. Ẹ ṣé púpọ̀. Ẹ ṣé ẹ káàbọ̀. A máa rí yín bá. Àmín o. Ó ní ìmọ̀ràn pàtàkì. Àwọn ọ̀dọ́. Number one ìmọ̀ràn ló lè fi sùúrù ni dẹ̀ try mọ̀ ṣe kò sẹ́ni tó ó mọ̀ ṣe tọ́lọ̀ bá fún yàn ṣe ló kù but ẹ máa sọ fọ́lọ́ pé kó fún yín ṣe o dẹ̀ máa try láti struggle láti wà kó mímọ̀ ṣe. Ọlọ́run á dúró tì yín o ẹ̀ẹ́dẹ̀ mọ̀ ṣe o ó ti jẹ́ nìyẹn. Ẹ ṣeun púpọ̀ sà. Ẹ káàbọ̀. Yes, sir.